ẹ má bínú pé fídíò yẹn ṣe bákan, mi ò fẹ́ tún mi ṣe, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ mi tí mo bá dé. Láti ìgbà tí mo ti mọ̀ wọ́n, àwọn Ọlọ́run lò láti jẹ́ pé wọ́n kó wa mọ́ra. Àkọ́kọ́ nǹkan tí mo kọ́kọ́ rí lára Oriyomi nìyẹn, wípé ó jẹ́ ẹ̀dá kan tó máa ń fẹ́ kó àwọn ènìyàn mọ́ra. Ìgbà mo dẹ̀ ti mọ̀ wípé ẹni yìí àkàndá ènìyàn kan ni, ó máa jẹ́ ẹni tó máa fi ènìyàn sọ̀rọ̀. Tó sàmì tí mo wù yàwá náà kéré, àkèrè ń gbà yẹn, àkèrè púpọ̀. Mo gbìyànjú láti dọ̀bálẹ̀ kí wọn, ṣùgbọ́n wọ́n ní pé kí n má ṣe bẹ́ẹ̀, pé ọ̀rẹ́ jọ ni wá. Mo sọ fún yín lẹ́ni pé èmi àti Oriyomi bẹ̀rẹ̀ bí ọ̀rẹ́ ni. Àwa tá à ń pé à ń kóra wá jọ ń gbà náà bí ọ̀rẹ́ a pọ̀, mi fẹ́ dárúkọ. Ṣùgbọ́n béèyàn bá rí Oriyomi, ó mọ̀ yìí pé ó jù wá lọ. Àwọn tó jù lọ lọ́jọ́ orí bíi tèmi wà, àwọn tí ó jù lọ lọ́jọ́ orí ó fi àwọn nǹkan kan tó jù wọ́n lọ. Àwọn tí Ọlọ́run bá wá dá ní onígbéraga nígbà náà lọ́hùn, kò sí nǹkan tó ṣe ju pé kó máa bọ̀wọ̀ fún Oriyomi ní ọ̀nà kan tàbọ́nà míì lọ. Sọ pé èèyàn lè máa bọ̀wọ̀ fún yàn nígbà tí òun pè lórúkọ. Àkọ́kọ́ náà Oriyomi nínú àwọn orúkọ wọn ni kò ń ṣe orúkọ táwọn òbí pa súná sí. Àwọn náà ti sọ̀tàn pa ẹ̀ pé ìbí àwọn ló fún àwọn ní orúkọ yẹn. Wọ́n fẹ́ dàbí orúkọ àmútọ̀run wá, ìbí wọn ló fún wọn lórúkọ yẹn. Ṣùgbọ́n àwọn gbé sí level nickname nígbà yẹn, débi pé tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ gan, tó bá fẹ́ mọ̀ dà wọ́n pé Oriyomi, 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 èèyàn kan tó ń ṣe bẹ́ẹ̀ ni. Oriyomi láwa pé títí ká tó wà rò pé a fẹ́ jọ àǹfààní tá a nínú. Àwa ń gbìyànjú àti máa pè wọ́n lóríyomi, sùn ká máa lo kọ. Nígbà tí àwọn kan ń lo Oriyomi tá ń lo okùn tiwọn. Látàrí pé àwa fẹ́ sọ wọ́n dọ̀gá, àwa sọ wọ́n dọ̀gá wa pé ọ̀gá wa ni ọ́, àwa rí nǹkan kan tá a fẹ́ benefit lára rẹ̀. Àwọn kan lówó, Oriyomi ò tí lówó táìmì yẹn, kè lówó. Ó ń gbọ́ ọmọ pé ìdàbà yìí sòkò sowó. N táwa rí àwọ̀ sọ̀rọ̀ débẹ̀. N táwa rí ń gbà yẹn gangan la fi mọ̀ yìí pé Oriyomi lè govern Ọ̀yọ́ state. Nǹkan yẹn sì wà ń bẹ̀, ó ń pọ̀ sí ní bí omi òkun. So nígbà náà lọ́hùn, a bẹ̀rẹ̀ sí rìnrìn àjò yìí pẹ̀lú wọn, à ń tẹ̀síwájú pẹ̀lú wọn. Ń gbọ́ pé aṣọ Oriyomi di bí ẹ̀gbọ́n wa. Mo dára dé wọn bí ẹ̀gbọ́n, mo fi wọ́n sí ẹ̀gbọ́n. Mo láwọn ẹ̀gbọ́n tèmi o, ṣùgbọ́n mo fi wọ́n sí ẹ̀gbọ́n, mo tún wá fi wọ́n ṣe number one nínú ẹ̀gbọ́n. Táwọn àwọn ọmọ ìyá mi, àwọn bàbá mi, wọ́n mọ̀ yìí pé Oriyomi máa gbọ́ tiẹ̀ ṣáájú àwọn. Látara àwọn nǹkan ta lára wọn. Nígbà tá a sọ wọ́n dẹ̀gbọ́n yẹn, kí ló fà á? Ó ní wípé mo bá ẹnìkan pàdé lẹ́yìn wọn gbà yẹn tó pé tẹ́tẹ́lẹ̀ mi ò rí, but later mo padà ń rí pẹ̀lú wọn. Ìyẹn Alhaji Ọlásùbọ̀mí Ọlánàṣẹ Àkàbà. Area brothers bíi tẹ̀gbọ́n tàbúrò ní level sí mo bá wọn. Mi ò ní option kọjá kémi náà join Àkàbà kí n máa bẹ̀rẹ̀ sí máa rí Oriyomi bí ẹ̀gbọ́n mi. Àjọ ń da gbogbo ẹ̀ lọ, ó ń rọ̀ wá lọ́rùn. Kó tó rí pé àwa rí Oriyomi bíi bàbá. Nígbà tó stage kan a rí pé l'option bíi bàbá. Ọjọ́ orí kéèyàn tó yàn bí kọ́ná pé yàn bàbá o. Ṣé nígbà tí bàbá Adédìbú wà láyé, ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ní bàbá ò jù lọ kọjá ọdún 2, 3, 4, 5. Tó yẹ pé tó bá dé ọ̀dọ̀ bàbá àwọn ló máa pè o, kò ní pè lẹ́gbọ̀n òun o. Ipò ẹ̀gbọ́n ló sì dì mú. Nígbà tó stage kan a rí Oriyomi bíi bàbá wa. Nígbà tákòókò kan a padà rí gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé tí bá ń sọ̀rọ̀ pẹ́kẹ́ ò gbọ́dọ̀ tẹnu wá gbé. Tí àwọn
onímọ̀ ìjìnlẹ̀ ń pè ní olúwa mi. Ṣé mọ̀ pé àwọn tó ń fi pa àwọn justice lólúwa mi ni pé tó máa ń sọ̀rọ̀ lọ́wọ́ pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbé. kì í ṣe pé Ọlọ́run la pe Oríyọmí, olúwa mi túmọ̀ sí pé ẹni tó yẹ pé pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbé tí bá ń sọ̀rọ̀ lọ́wọ́, tí bá ti wí ni mo gbọ́dọ̀ gbọ́, mo sì gbọ́dọ̀ ṣe. Látara bí nǹkan táwa rí ṣe ń pọ̀ sí. Ẹ wo lẹ́fù táwa fi promote yẹn, àwa promote láti bí ọ̀rẹ́, gbà Oríyọmí bí ẹ̀gbọ́n, gbà bí ọ̀gá, gbà bí bàbá, gbà bí olúwa mi, látara ẹ̀bùn tọ́lọ́run fún. Bẹ́ẹ̀ni, ṣé Oríyọmí lè govern Ọ̀yọ́ state àbí kò lè govern ẹ̀? Mo ti mú wá kò séwu ìmọ̀ ṣe kéékèèké ni mo tún bọ̀. Ṣé Oríyọmí lè govern Ọ̀yọ́ state àbí